àṣírí tú Dangote àtàwọn ẹgbẹ́ elépo Pengassan. ohun burúkú digbó mo tàka sórí ohun burúkú digbó mo tàka sórí mi. olórin kan ló kọrin ẹ̀ bẹ́ẹ̀. kò sì sẹ́nìkan tí kì í fẹ́ tàka orí burúkú sọnù. nǹkan burúkú rẹpẹtẹ tí ìbá bá gbogbo ọmọ Nàìjíríà tó bá ṣe pé ìyanṣẹ́lódì àwọn ẹgbẹ́ àgbààgbà òṣìṣẹ́ elépo tí wọ́n ń pè ní Pengassan tẹ̀síwájú. Ọlọ́run tí kò rí ẹ̀ fún wa o. ìpọ́njú náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣarajọ ni. àmọ́ nígbà tí ìjà náà parí lójijì tí àti àwọn Pengassan àti ilé ìfọpo Dangote forí ọ̀rọ̀ tì síbì kan báyìí, kìnní náà ti lọ sílẹ̀. kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́, ń lo ohun burúkú bá ré kọjá lọ. bẹ́ẹ̀ nǹkan ti bẹ̀rẹ̀ sí ràn fò. àwọn ẹgbẹ́ elépo gbogbo ti ń fẹ́ kún Pengassan lọ́wọ́. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń pè ní TUC Trade Union Congress ti láwọn ń palẹ̀mọ́ láti darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì náà. bẹ́ẹ̀ sì lẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ parapọ̀ NLC tí ní a kì í ṣòòṣà lódò lẹ́yìn làbẹ́làbẹ́. èyí tí àwọn Pengassan ń ṣe yìí, ìjà àwọn ni wọ́n ń jà. àwọn ò sì gbọ́dọ̀ fọwọ́ lẹ́rán kí àwọn máa wòran. àwọn gbọ́dọ̀ dá sí i. oníkálukú bá ń palẹ̀ ogun mọ́. àmọ́ ìjọba àpapọ̀ kò fọwọ́ lẹ́rán o. bí wọ́n ti ń lọ ni wọ́n ń bọ̀. mínísítà ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe nílẹ̀ yìí Muhammadu Maidari Dingyadi sì ń múra láti rí i pé kinní náà kò ràn ju bó ti wà náà lọ. wọ́n ti kọ́kọ́ ṣèpàdé kan lọ́jọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kẹsàn-án níbi tí wọ́n ti tutọ́ síra wọn lójú tí pàdé náà sì forí ṣánpọ́n. òkúdìẹ kò sí mọ́ ẹni tó ń tu òun o nígbà tí wọn yóò fi fọ́n ká lọ. ṣùgbọ́n onílùú ò ní jẹ́ kó tú, olóko kò ní jẹ́ kó dìgbòro. bí nǹkan náà ti ń lọ tó ń bọ̀ tí ariwo kò sì jẹ́ kí aráàlú sinmi, tí àwọn ọmọ ẹgbẹ́ Pengassan sì ń ti gbogbo àwọn iléeṣẹ́ elépo pa, ní mínísítà náà bá tún sáré pe ìpàdé míì sọ́jọ́ kejì, ìyẹn ọjọ́ ìṣẹ́gun Tuesday 30 oṣù kẹsàn-án tó parí yẹn. ní àwọn ọ̀gá Dangote àti àwọn Pengassan bá tún pàdé. wọ́n sì tún jókòó sọ́dọ̀ mínísítà yìí l'Àbújá, níbi tí wọ́n ti padà wá forí ọ̀rọ̀ náà tì síbì kan. níbo ni wọ́n fi orí ọ̀rọ̀ náà tì sí? wọ́n ní iléeṣẹ́ Dangote yóò yí dídá tí wọ́n dá àwọn òṣìṣẹ́ wọ̀nyí dúró padà. kàkà kí wọ́n dà wọ́n sílẹ̀ pátápátá bẹ́ẹ̀, wọ́n yóò pín wọn káàkiri sí ẹ̀ka àwọn iléeṣẹ́ Dangote míì ni. èyí ni pé àwọn òṣìṣẹ́ náà yóò lọ sí àwọn iléeṣẹ́ Dangote míì, bóyá tàwọn oní fataláísà ni o, bóyá tàwọn oní símẹ́ǹtì ni o, tàbí bóyá ti àwọn iléeṣẹ́ míì tó wà lábẹ́ Dangote. ohun tí èyí túmọ̀ sí ni pé àwọn Pengassan rí ohun tí wọ́n ń fẹ́ gbà, bó tiẹ̀ jẹ́ pé wọn ò rí gbà tán. ohun tí wọ́n ń fẹ́ ni kí wọ́n sá ti gba àwọn òṣìṣẹ́ náà padà sẹ́nu iṣẹ́. ìyẹn sì ti ṣeé ṣe. àwọn Dangote náà rí ohun tí wọ́n ń fẹ́ gbà. ìyẹn náà sì ni pé wọn kò fẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n dá dúró yìí ní ilé ìfọpo rìfáínárì wọn. ààyè sì ti wà fún wọn láti lé wọn jáde níbẹ̀ kí wọ́n sì gbé wọn lọ síbòmíì. àwọn òṣìṣẹ́ tó dá gbogbo eléyìí sílẹ̀ náà rí nǹkan kan gbà, bó tilẹ̀ jẹ́ àwọn náà kò rí gbogbo ẹ̀ gbà tán. wọ́n rí iṣẹ́ tí wọn yóò máa ṣe gbà padà, torí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìbá ti bi ohun tó ṣẹlẹ̀ yìí di alárìnkiri, nítorí yóò ṣòro fún wọn láti rí iṣẹ́ ṣe. ṣùgbọ́n kì í ṣe pé àwọn òṣìṣẹ́ yìí kò ní jìyà náà, wọn yóò jẹ díẹ̀ dáadáa. ìdí ni pé àwọn tí wọ́n bá jẹ́ ìmọ̀ ẹ̀kọ́ iṣẹ́ epo bẹntiróòlù wíwà tàbí fífọ̀ nìkan ni wọ́n ní, tí wọ́n wá jù wọ́n sí bí iléeṣẹ́ ṣúgà, ọ̀rọ̀ náà yóò le díẹ̀ fún wọn. bẹ́ẹ̀ àwọn Dangote kò lè sọ wọ́n sí ilé ìfọpo wọn padà mọ́. wọ́n mọ̀ pé wọ́n lè ba rìfáínárì wọn jẹ́ gbẹ̀yìn, àti pé àwọn ohun tó ṣẹlẹ̀ yìí kò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí iléeṣẹ́ àwọn mọ́, nítorí ohun tó lè dá wọn dúró ni. èyí ni pé lóòótọ́ àwọn Dangote àtàwọn NNPC ni yóò mọ kinní náà lára jù, àmọ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n dà sílẹ̀ ní Dangote yìí gan ni yóò jìyà òun jù. èyí tí yóò jẹ́ ẹ̀kọ́ fún wọn láti mọ̀ pé iléeṣẹ́ aládàáni ni Dangote, kì í ṣe iléeṣẹ́ ìjọba o. ọ̀pọ̀ ohun tí àwọn ẹgbẹ́ Pengassan lè ṣe kí wọ́n mú jẹ lọ́dọ̀ ìjọba àpapọ̀ yóò ṣòro fún wọn láti mú irú ẹ̀ jẹ ní ọ̀dọ̀ àwọn aládàáni bíi Dangote yìí. bẹ́ẹ̀ wọn kò lè ṣe jù báyìí lọ o. èyí tí wọ́n sì ṣe yìí pàápàá ọgbọ́n tí àgbàlagbà fi ń sá fún màálùú ni. ìdí ni pé àṣírí kan wà níbẹ̀. ohun tó wà níbẹ̀ ni pé ọ̀pọ̀ àṣírí àwọn ẹgbẹ́ Pengassan
ló tú síta níwọ̀nba ìgbà tí wọ́n fi ń bá wọn jà ní Dangote yìí. Àwọn aráàlú ń béèrè àǹfààní wo gan làwọn rí jẹrí láti ara àwọn ẹgbẹ́ elépo yìí ju kí wọ́n kàn máa kó wàhálà bá àwọn lọ. Àsìkò yìí náà ni àwọn èèyàn gbọ́ owó burúkú tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ àti èyí tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn iléeṣẹ́ elépo gbogbo. Àwọn Dangote fẹ̀sùn kàn wọ́n pé bí tírélà epo kan bá lóòdù tó fẹ́ jáde 50,000 làwọn Pengassan yìí yóò gbà lọ́wọ́ mọ́tò kan. Nígbà tí èèyàn bá sì ka iye mọ́tò tó ń jáde lójúmọ́, èèyàn yóò mọ iye owó burúkú tó wà lọ́wọ́ àwọn ẹgbẹ́ elépo náà. Nígbà náà ni wọ́n tú àṣírí pé bí àwọn Pengassan ti ń gbowó, bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wà ní dépò yóò gbowó, bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ dẹ́rẹ́bà táǹkà elépo yìí yóò gbowó, àti pé gbogbo àwọn owó tí wọ́n ń gbà yìí lórí àwọn aráàlú tó ń ra epo mọ́tò náà ni wọ́n yóò pín sí. Bẹ́ẹ̀ làwọn èèyàn tún ń sọ pé nígbà tó jẹ́ àwọn Pengassan àti Dangote ni wọ́n jọ ní èdè àìyedè láàrin ara wọn, kí ni àbọ̀rọ̀ wá gbé ìjà náà lọ ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tó wá di pé wọ́n ń ba ilé ìfọpo NNPC jẹ́, wọ́n ń ti ibi tí wọ́n ti ń wa epo pa, wọ́n ń ti páìpù àwọn tí wọ́n ń gbé gáàsì pa, wọ́n sì ń tilẹ̀kùn mọ́ àwọn òṣìṣẹ́ tó bá fẹ́ ṣiṣẹ́ ní gbogbo iléeṣẹ́ tó jẹ́ tìjọba àpapọ̀ yìí. Lóòótọ́ àwọn ọmọ ẹgbẹ́ Pengassan sọ pé kí ìyanṣẹ́lódì náà lè fẹsẹ̀ múlẹ̀ ni, pé tí àwọn kò bá ṣe bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ lè má dá sí ọ̀rọ̀ náà, wọn yóò ní kò kan àwọn rárá. Ohun tó jẹ́ kí àwọn dojú ìjà kọ ìjọba àpapọ̀ náà nìyẹn. Àmọ́ ohun tó sọnù ju èpè lọ, nǹkan ìjọba àpapọ̀ tí wọ́n torí ìyanṣẹ́lódì yìí bàjẹ́ kì í ṣe kékeré, níbi tí àwọn aṣáájú ẹgbẹ́ Pengassan sì ti fẹ́ kan ìdin nínú iyọ̀ nìyẹn. Ohun tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá iléeṣẹ́ NNPC Báyọ̀ Ojúlárí ló kọ̀wé kan, ẹni bá sì ti rí ìwé náà yóò ti mọ̀ pé wàhálà gidi ni. Ohun tó kọ síwèé náà ni pé ó ṣàlàyé kínníkínní iye tó ń bọ́ sọnù lọ́wọ́ Nàìjíríà lójoojúmọ́ láti ọjọ́ 29 oṣù kẹsàn-án tí àwọn Pengassan ti ní àwọn dá iṣẹ́ sílẹ̀, tí wọ́n sì ti kọlu àwọn iléeṣẹ́ NNPC gbogbo. Ìwé tí Báyọ̀ Ojúlárí kọ yìí ó kọ sí ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó jẹ́ àwọn ni wọ́n ń mójútó gbogbo ohun tó bá jẹ mọ́ ọ̀rọ̀ wíwà àti pínpín epo bẹntiróòlù nílẹ̀ wa ni, ìyẹn NEMDPRA. Nínú ìwé yìí ni Ojúlárí ti sọ pé ìyanṣẹ́lódì àwọn Pengassan yìí ń jẹ́ kí Nàìjíríà ṣòfò bílíọ̀nù rẹpẹtẹ owó náírà tí àwọn kò lè sọ iye ẹ̀ tán, nítorí láàrin ọjọ́ kan sí méjì epo tí àwọn ń wà lójoojúmọ́ ti dínkù gan-an. Àwọn kò lè gbé epo jáde fún títà, epo tí àwọn ń tà sọ́jà àgbáyé náà dín pátá, gáàsì ṣíṣe kò lọ déédéé mọ́, bẹ́ẹ̀ ni àwọn kò lè pèsè epo fáwọn tí wọ́n ń ṣe iná ẹ̀lẹ́ńtíríìkì nítorí ohun gbogbo dẹnu kọlẹ̀ ní. Nígbẹ̀yìn Ojúlárí ní kinní náà yóò ba ètò ọrọ̀ ajé Nàìjíríà jẹ́ kọjá àfẹnusọ, pé àfi bí ìgbà tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ fi ìdáṣẹ́ sílẹ̀ yìí dojú ọrọ̀ ajé ilẹ̀ wa dé. Níbi tí Ojúlárí ti dá nǹkan rú fáwọn Pengassan nìyẹn o, nítorí ohun tí lẹ́tà náà ń sọ ni pé àwọn Pengassan fẹ́ dojú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà délẹ̀ ní economic sabotage ni wọ́n ń pè é. Bó bá tún jẹ́ àwọn yìí nìkan ló kọ̀wé sí, ó lè má sí wàhálà. Àmọ́ Ojúlárí kọ lẹ́tà ẹ̀ sí ọ̀gá àgbà àwọn DSS, bẹ́ẹ̀ ló sì kọ sí olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò, ẹni tí gbogbo agbára àti sọ́jà àtọlọ́pàá àtàwọn ọmọ ogun gbogbo wà lábẹ́ ẹ̀. Nídìí èyí Ojúlárí ti fa àwọn aṣáájú Pengassan àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe ẹgbẹ́ yìí lé àwọn DSS lọ́wọ́, àti àwọn sọ́jà pàápàá àti àwọn ọlọ́pàá, nítorí ní gbogbo ibi tí wọ́n bá wà pátá làwọn agbófinró ìjọba yìí ti lè mú wọn. Bí wọ́n bá mú wọn, wọn yóò rọ́ wọn dà sátìmọ́lé ni, wọn yóò sì sáré kó wọn lọ sílé ẹjọ́ fún ẹ̀sùn ìgbẹ̀yìn bẹbọjẹ́ pé wọ́n fẹ́ ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí jẹ́, torí òfin Nàìjíríà lòdì sí yẹn. Wọn ò ní dá wọn dúró sí àgọ́ ọlọ́pàá kó má dariwo, ọjọ́ kejì ni wọn yóò ti kó wọn lọ sílé ẹjọ́. Adájọ́ kò sì ní gba béèlì wọn, wọn yóò ní kí wọ́n fi wọn pamọ́ dọjọ́ tí ẹjọ́ yóò bẹ̀rẹ̀ ni. Ọjọ́ tí ẹjọ́ yóò bẹ̀rẹ̀ yìí lè má jẹ́ oṣù kan, ó lè má jẹ́ oṣù méjì o, wọ́n lè jù wọ́n sí tìmọ́lé oṣù 3 kí wọ́n ní wọ́n ń ṣèwádìí lọ́wọ́, kó má jẹ́ àwọn kan ni wọ́n kówó fún wọn pé kí wọ́n dojú ìjọba yìí dé. Yàtọ̀ sí èyí, ilé ẹjọ́ ti fòfin dè wọ́n pé wọn ò gbọ́dọ̀ yanṣẹ́lódì. Ìjọba yóò sì máa tẹ̀lé eléyìí pé wọ́n rúfin, wọn kò tẹ̀lé òfin Nàìjíríà nítorí ilé ẹjọ́ ti pàṣẹ fún wọn. Okùn tí ìjọba àpapọ̀ ti dẹ sílẹ̀ fáwọn Pengassan yìí rèé.
ohun tí àwọn kan sì ṣe ń sọ pé kì í ṣe ojú la rí ọ̀gá NNPC yìí déédéé kọ lẹ́tà yìí nìyẹn. Àwọn aláṣẹ ìjọba àpapọ̀ ni wọ́n ní kó kọ nítorí lára àwọn èrò ìjà tí wọ́n fẹ́ fi bá Pengassan jà nìyẹn nígbà tí wọ́n bá gbé iye tí Nàìjíríà ń pàdánù lójoojúmọ́ síwájú adájọ́ àti gbogbo ọmọ Nàìjíríà. Èyí tí yóò sì jẹ́ kí ọ̀rọ̀ náà dùn ún ṣe kíákíá fún wọn ni pé ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà pàápàá ni wọn ò sí lẹ́yìn Pengassan rárá o. Torí ohun tí wọ́n ń sọ ni pé àwọn ò mọ àǹfààní ẹgbẹ́ náà àti pé láti ìgbà tí Dangote ti ń ṣe epo bẹntiróòlù tiẹ̀ ní ìtura díẹ̀díẹ̀ ti ń lé bá àwọn. Ohun tí ìbá sì fi àbùkù olóròǹbó kún àwọn Pengassan yìí, ọ̀rọ̀ náà ìbá sì le fún wọn gidigidi. Ṣùgbọ́n lẹ fúnra ẹ mọ èèwọ̀ ìjà, àwọn ẹgbẹ́ elépo yìí náà ti rí ojú ìjà nínú ìlàsà. Wọ́n mọ̀ pé nǹkan fẹ́ dánbó mọ́ àwọn lọ́wọ́. Ohun tó jẹ́ kí wọ́n sáré gba èyí tí àwọn Dangote gbé síwájú wọn pé àwọn ò lè kó àwọn òṣìṣẹ́ náà padà sí rìfánárì àwọn mọ́ nìyẹn, tí wọ́n sì ní kí ìyanṣẹ́lódì náà parí kíá. Lóòótọ́ àwọn Pengassan ń lérí pé táwọn Dangote kò bá ṣe ohun tí wọ́n wí, ìjà yóò tún bẹ̀rẹ̀ o. Àwọn ọlọ́gbọ́n nídìí ètò yìí mọ̀ pé kò sí ìjà kan tí yóò tún ṣẹlẹ̀ mọ́ níbi tí ọ̀rọ̀ náà yóò parí sí rèé, torí Dangote pẹ̀lú ìjọba àpapọ̀ ti ṣẹ́ wọn léegun ẹ̀yìn. Àṣírí tó sì wà níbẹ̀ ni pé bí wọn kò bá tètè sáré parí ìyanṣẹ́lódì náà, ọ̀pọ̀lọpọ̀ ìbá ṣẹ̀wọ̀n nínú wọn tàbí kí wọ́n wà ní tìmọ́lé ọlọ́jọ́ pípẹ́. Àmọ́ gbogbo aráàlú ló ń dúpẹ́ báyìí pé ikú tí ìbá pààyàn tó bá ṣíni nífìlà ó tọ́pẹ́, ẹni òjò pa tí Ṣàngó ò pa kó máa dúpẹ́ ni. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìparí ìjà àwọn Pengassan àti iléeṣẹ́ Dangote fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.